mo ní information tí mo fẹ́ fún wa nípa òkè Ògùn Lokan. Kò sẹ́ni tí ó mọ̀ pé information yẹn wà germane kéèyàn sọ nírú ibi tá a wà yìí, torí pé ká torí ẹgbẹ́ òṣèlú ká sì mọ̀ pera ẹni lọ́mọ àlè Ọlọ́run ò fẹ́. Mo kí gbogbo àwọn bàbá wa tí wọ́n ti wà nídìí òṣèlú ṣáájú àkókò yìí. Mo wá ń sọ fún yín pé gbogbo àwọn tí wọ́n ní òkè Ògùn Lokan wọn sọ̀sọkúsọ o. Ẹni tó náà sì ní Oriyomi lọ́kàn òun náà sọ̀sọkúsọ. Àlàyé náà ni kájọ ṣe fúnra wa. Àwa tí a jẹ́ ọmọ òkè Ògùn àti àwa tí a jẹ́ bàbá ń bí àtìyá wa. Alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé àti òkè Ògùn àti Ìbàdàn àti Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́ àti Ìbàràpá méjèèje àti mo ti dákọ̀ Ògbómọ̀ṣọ́, gbogbo wa pátá pọ̀sẹ̀n tó lè dábòdì wọlé. Bí Ìbàdàn ṣe pọ̀ tó wọn lè dábòdì wọlé láìsí òkè Ògùn. Bí òkè Ògùn ti pọ̀ tó wọn ò lè dábòdì wọlé láìsí Ìbàdàn. Kódà èyí tá a bá rò pé ó kéré jù nínú gbogbo àwọn ìlú yẹn láì jẹ́ wípé wọ́n lọ́wọ́ síbò pọ̀sẹ̀n tó lè wọlé. So kẹ́nìkan má fi pé ó ló ń tóbi jù kan lọ. Kí Ìbàdàn má fi pé ó ń tóbi jù òkè Ògùn lọ, ó lè jẹ ojú òkè Ògùn. Kí òkè Ògùn má fi pé ó ń tóbi jù Ìbàdàn lọ, ó lè jẹ ojú Ìbàdàn. Rárá, gbogbo wa la jọ wúlò fúnra wa. Then ká ṣọ́ra fún àwọn ọ̀rọ̀ tó lè fa division, tó lè fa bá pàlù yẹn pápátá. Ká ṣọ́ra fún àwọn ọ̀rọ̀ tó lè máa dájà álẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, alábàáṣiṣẹ́pọ̀, àwa tá a ti jọ wà tẹ́lẹ̀ káwá dọ̀tá ara wa nítorí òṣèlú. Ẹja ṣọ́ra fún o. Ẹni tó bá jáde tí pé ẹ dìbò fún mi torí pé Ìbàdàn ni mí òkè Ògùn òwúlò, ẹ má dìbò fún. Olè lọ́fẹ́ jà. Olè lọ́fẹ́ jà. Bẹ́ẹ̀ bá tún jáde pé ẹ dìbò fún mi torí mo jókè Ògùn, ẹ má dìbò fún Ìbàdàn, ẹ má dùn náà lóhùn. Olè lọ́fẹ́ ṣe kí ni? Ẹ má jẹ́ á máa sọ̀rọ̀ tó lè dá àjọṣepọ̀ tá a ti ní dáadáa láàrin ara wa tó lè dàrú. Ọlọ́run ò fẹ́. Mo wá fẹ́ ká lọ sí classroom. Ní Nàìjíríà kò sí nǹkan kan political settings, governance, ètò òṣèjọba pẹ̀lú Ìbàdàn, òkè Ògùn, Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn ni o, àtọ̀yọ́ ni o, àtògbómọ̀ṣọ́ ni o. Politically they are not recognized. Yes, under the Constitution of Federal Republic of Nigeria. Wọ́n pín Nàìjíríà pẹ̀lú orúkọ ìlú pé òkè Ògùn kan lélẹ́yìí, Ìbàdàn kan lélẹ́yìí, Ọ̀yọ́ kan lélẹ́yìí. Wọ́n pín bẹ́ẹ̀. Nàìjíríà wọ́n pín fún kí ètò ìṣèjọba àwa ara wa, káǹfààní ìjọba ara wa kó lè tẹ̀ wá lọ́wọ́. Wọ́n pín ní àwọn ọ̀nà tí mo fẹ́ kà yìí. Wọ́n kọ́kọ́ pín ní geopolitical zone. We have 6 geopolitical zones in Nigeria. Nínú 6 geopolitical zones yẹn ní southwest táwa wà yìí ló wà. A ní north, a ní northeast, a ní north central. Wọ́n pín bẹ́ẹ̀ yẹn. Lẹ́yìn tó pín bẹ́ẹ̀ yẹn tán, wọ́n tún wá pín geopolitical zone kọ̀ọ̀kan. Wọ́n fún ní states. Iná jẹ́ kí Ọ̀yọ́ state ní 33, wọ́n fún ní local government. Wọ́n fún ní state. Iná jẹ́ ká ní 6 states ní side ọ̀dọ̀ wa ń bì. State kọ̀ọ̀kan wọ́n tún wá pín by local government. La fi ní 33 local government lọ́yọ̀ state. Wọ́n tún wá pín state kọ̀ọ̀kan by district. District yẹn là ń pè ní senatorial district. Wọ́n tún wá pín district yẹn by constituency. Constituency yẹn la fi yan rẹ́pù kọ̀ọ̀kan tó lọ sójú wa ní constituency kọ̀ọ̀kan. A ní àwọn local government ẹ pé local government ẹyọ kan ní lọ́yàn constituency lọ́yàn rẹ́pù. Ìbò tó bá gbé alága ìjọba àbílẹ̀ wọlé
tó gbé state honourable wọlé iná ni ó gbé rep wọlé ìkan nínú wọn ní Olúyọ̀lé local government. Now kí wọ́n báwọn ṣe wá pín Ọ̀yọ́ state wọ́n pín sí mẹ́ta. We have Ọ̀yọ́ state, Ọ̀yọ́ central, we have Ọ̀yọ́ south, we have Ọ̀yọ́ north. Ọ̀nà mẹ́ta tí wọ́n pín Ọ̀yọ́ state sí nìyẹn. Tókè Ògùn bá ní wọ́n yan àwọn jẹ kókè Ògùn má gbàgbé pé wọn ò dá Òkè Ògùn pín. Tí Ìbàdàn bá ní wọ́n yàn wá jẹ kí Ìbàdàn má gbàgbé pé wọn ò dá Ìbàdàn pín. Bí wọ́n ṣe pín wọ́n pín gbogbo Ọ̀yọ́ state sí mẹ́ta. Ẹ máa bọ̀ ẹ jẹ́ ká lọ sí Ọ̀yọ́ central. Inú Ọ̀yọ́ central láti rí Akínyẹlé, Ọ̀nà Àrà, Lágẹ̀lú, Ẹgbẹ́dá, Olúyọ̀lé, Ọ̀yọ́ east, Ọ̀yọ́ west, Àfíjíò, Àtìbà, Ògoolúwa àti Sùúrùlérè. Gbogbo local government yẹn ní Ọ̀yọ́ west, Ọ̀yọ́ central senatorial district. Gbogbo ẹni tó bá fẹ́ ṣe senator níbẹ̀ yẹn ṣe rí pé wọ́n kó papọ̀. Ògoolúwa Ògbómọ̀ṣọ́ ló wà, Àfíjíò wà lọ́yọ̀ọ́, Ọ̀yọ́ east wà lọ́yọ̀ọ́, Ọ̀nà Àrà wà ń Bàdàn, Akínyẹlé wà ń Bàdàn, Lágẹ̀lú wà ń Bàdàn, Ẹgbẹ́dá wà ń Bàdàn, Olúyọ̀lé wà ń Bàdàn, Sùúrùlérè wà l'Ógbómọ̀ṣọ́. Wọ́n kó gbogbo wọn papọ̀ sí ojú kan náà. Local government mélòó ló wá ń dìbò senatorial district Ọ̀yọ́ central? 1 2 3 4 5 6 7 8 9 10 11. 11 local government ni. Now the second district senatorial district is Ọ̀yọ́ south. Ọ̀yọ́ south senatorial district ńbẹ̀ láti rí Ìdó local government, Ìbàdàn north, Ìbàdàn north east, Ìbàdàn south west, Ìbàdàn south east, Ìbàdàn north west, Ìbàràpá central, Ìbàràpá north àti Ìbàràpá east. Mélòó làwọn? 1 1 2 3 4 5 6 7 8 9 mẹ́sàn-án péré. Àwọn náà ní senator kan. The last but not the least is Ọ̀yọ́ north. Àwọn wo l'Ọ̀yọ́ north yẹn? Ibẹ̀ láti rí Ìṣẹ́yìn, Ìtẹ̀síwájú, Kájọlà, Ìwájọwà, Àtìsbò, Ṣakí east, Ṣakí west, Òrèlópé, Ìrẹ́pọ̀, Ọlọ́runṣògo, Oríire, Ògbómọ̀ṣọ́ north, Ògbómọ̀ṣọ́ south. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13. Mo ti kọ nọ́mbà gbogbo ẹ̀sìn mo wá ń kà ń kọ̀ọ̀kan ni. Now tá a bá fẹ́ yan gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ó yẹ ká máa rotate ẹ̀ láàrin àwọn senatorial district kọ̀ọ̀kan ká mọ̀ ṣe kí ni ká mọ̀ yanra wa jẹ. Wọ́n ẹ rotate ẹ̀ báyìí Òkè Ògùn ní Ọ̀yọ́ ní Ìbàdàn ní. That is not the rotation. Anybody tó bá gbé calculation ẹ jáde selfishness, greediness ọfẹ jalè ni. Ilé pé torí pé mo jẹ́ Ìbàdàn ní kẹ́ ẹ tẹ̀lé mi ṣé ìlú yòókù ò nítumọ̀ mọ́ ni? Ṣé ìlú yòókù ò wúlò ni? No, gbogbo àwọn nǹkan yẹn la fi bà orílẹ̀-èdè yìí jẹ́. Ẹ torí pé ó jẹ́ Ìbàdàn lẹ fi gbọ́dọ̀ tẹ̀lé o, torí pé ó jẹ́ ìlú kan bóyá kábébù àbí ọ̀kábébù bóyá yóò ṣe dáadáa àbí ò ní ṣe dáadáa àní wọ́n mọ́. Now ẹ wá já wò nínú mẹ́tẹ̀ẹ̀ta ta ni wọ́n yàn jẹ. Inú senatorial district mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi pín Ọ̀yọ́ state wọ́n yan ẹnìkan jẹ. Ẹni tí wọ́n yàn jẹ òní gómìnà kan. Tọ́ba á sì jọ ṣí bí lónìí sẹ́rí I am not a desperate person. Èmi ò wá nǹkan tipátipá Ọlọ́run nìkan ni mo fún yàn ní nǹkan. So àwọn tó tẹ̀lé mi wá wọ́n lè wà disappointed I don't care. Èmi Oriyomi o calculation tá a jọ ń ṣe yẹn tí mo bá ti sọnù ẹ̀hẹ́ mi kóríkálukú dẹ̀ ṣe òdodo nínú ẹ̀. Àwọn tí wọ́n sì ń sọ̀rọ̀ pé ibìkan ló kàn calculation tí mò ń ṣe yìí ẹgbẹ́ lọ bá wọn kán fọ́tẹ̀ ẹni tó bá ti lè fọ́tẹ̀ ó lẹ́nu. Now nígbà tá a ti bẹ̀rẹ̀ ìṣèjọba àwa ara wa padà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ àti ẹ̀bẹ̀rẹ̀ láti ibi democracy táwa gbọ́njúmọ̀ tó lóṣèlú gbà tó lógun gbà tá a tún gbà padà. We start from Kọ́lápọ̀ Ìṣọ̀lá. Kọ́lápọ̀ Ìṣọ̀lá is from Akínyẹlé local government which is Ìbàdàn Ọ̀yọ́ central. Ọdún mélòó ló lò nípò gómìnà?
ó lo ọdún kan àtoṣù mẹ́rin látijọ́ tọ́yọ́ state sì ti wà ẹ̀ẹ̀kan tí Ọ̀yọ́ Central jẹ gómìnà nu ó lo ọdún kan àtoṣù mẹ́rin. ẹ já lọ sí Ọ̀yọ́ South. Ọ̀yọ́ South tó comprise Ìdó, Ìbàdàn North, Ìbàdàn North East, Ìbàdàn South West, Ìbàdàn South East, Ìbàdàn North West, Ìbàdàn Central, Ìbàdàn North, Ìbàdàn Ìbàràpá North àti Ìbàràpá East. Ọ̀yọ́ South nìyẹn. Àwọn ti jẹ gómìnà ní àwọn wo ló jẹ? Bàbá wa Lamade Shina is from Ọ̀yọ́ North. It's from Ọ̀yọ́ South. Bàbá wa Ládọjà is from Ọ̀yọ́ South. Bàbá wa Ajímọ̀bí is from Ọ̀yọ́ South. Bàbá wa Ṣèyí Mákindé is from Ọ̀yọ́ South. Ẹ máa wá gbọ́ o. Bàbá wa Lamade Shina wọ́n lò 4 years tó pé. Bàbá wa Ládọjà wọ́n lò 3 years and 1 month. Bàbá wa Kálà wọ́n lò 4 years and 11 months. Bàbá wa Jímọ̀bí wọ́n lò 8 years. Ṣèyí Mákindé lágbára Ọlọ́run nǹkan kùn níṣẹ̀mí wọn 8 years. Now calculation wa wá jẹ́ 4 + 3 + 8 + 2 + 1 is equal plus 1 month is equal to 23 years and 1 month. Ṣé gbọ́ 23 years and 1 month. Ọ̀yọ́ kí nìyẹn? Ọ̀yọ́ South. Now Ọ̀yọ́ North tó kí Ogun belong sí ó ní Adébáyọ̀ Àlàó Akálà ó lò 4 years and 11 months. That is Ọ̀yọ́ North. Ẹ wá jẹ́ amúnú mẹ́tẹ̀ẹ̀ta ta ni wọ́n yàn jẹ. Ẹnìkan lò ọdún kan àtoṣù mẹ́rin, ìkan lò ọdún mẹ́rin àtoṣù mọ́kànlá, ìkan lò ọdún mẹ́tàlélógún àtoṣù kan. Ta ni wọ́n yàn jẹ nu mẹ́tẹ̀ẹ̀ta? Ọ̀yọ́ Central ó ní wọ́n yàn jẹ torí pé èyí tí Akálà ṣe ara tọ̀yọ́ North ni. Òkè Ògùn lọ́kàn tẹ̀sí ń sọ Ọ̀yọ́ North ló belong sí. So the only district tí wọ́n yàn jẹ lọ́yọ́ state is Ọ̀yọ́ Central, which is ètò comprise Akínyẹlé, Ọ̀nàrà, Lágẹ̀lú, Ẹgbẹ́dá, Olúyọ̀lé, Ọ̀yọ́ East, Ọ̀yọ́ West, Àfíjíò, Àtìbà, Ògoolúwa, Sùúrùlérè. Àwọn ni wọ́n yàn jẹ jù níjọ́ tí Ọ̀yọ́ state ti yan gómìnà. Àwọn ni wọ́n lò ọdún kan àtoṣù mẹ́rin péré. So tí a bá fẹ́ balance up pé okay àwọn wo ni wọ́n sọ pé àwọn lọ́kàn tí wọ́n fojú wọn gbolẹ̀, sáwọn tó ti lò ọdún mẹ́tàlélógún àti oṣù kan ni, àbí ẹni tó lò ọdún mẹ́rin àtoṣù méjìlá, àbẹ́ni tó lò ọdún kan péré àtoṣù mẹ́rin. Ọlọ́dún kan péré àtoṣù mẹ́rin ni. And that is Ọ̀yọ́ Central, and that is where I belong. Oriyomi dé! Oriyomi dé! Take this calculation to them. Ẹ sọ fún wọn pé àwọn tí wọ́n yàn jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tó Oriyomi ti wá ni. So tí wọ́n bá ń sọ̀rọ̀ kíkàn tèèyàn nípa yíyàn jẹ kájọ tẹ́lẹ̀ kájọ analyse. Ṣùgbọ́n kíkàn tọlọ́hun ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ jẹ́ á fi fún Ọlọ́run onímọ̀ yìn olórí. Bí gbogbo ayé bá tẹ̀lé èèyàn bọ́lọ́run bá nínú ọkọ̀ lọ́ọ̀bì kankan. Ìtí gbogbo ayé kó léèyàn lọ́wọ́ tọ́lọ́run bá fún ilẹ̀ ẹlẹ́ náà ń dá sí. Ìtẹ̀yìn ò fún yàn bọ́lọ́run bá fún yóò débẹ̀. Our politicians are too desperate. Desperation yẹn ti pọ̀ jù. Ó ṣe pààyàn torí pé wọ́n fẹ́ bọ́ sípò. Ipò àdánwò nífa. Àyè àdánwò nífa. Ó dẹ̀ ń pààyàn torí pé wọ́n fẹ́ bọ́ bẹ́ẹ̀. Ó rí ẹ̀ gbalẹ̀ ni. Ó débẹ̀ ó ṣe ó kú òǹbẹ́ náà ó lọ jábọ̀ fọlọ́run. Gbogbo calculation tí mo ṣe lónìí mo ṣe pẹ̀lú inú kan òótọ́ ọnú
àti transparency tí anybody can go and check it anywhere. fún di eléyìí ẹ̀yin tí wọ́n bá pè lọ́mọ àlè torí pé ẹ tẹ̀ lórí Yọmí ẹ sọ fún wọn pé òdodo lẹ tẹ̀lé.